ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń wò yìí àwọn tó wà nítẹ̀ yìí ìtẹ́ tá à ń wò yìí ẹ dákun sáwọn náà gbáyé bá ti gbáyé ẹ dákun mò ń béèrè ni kí ló ṣe wọ́n tí wọ́n fi dèrò bí ìjà wa ni wọ́n padà dèrò bí àbá ní dèrò bẹ̀ ìfẹ́ ká ronú tọ́ra àronú gbogbo tá à ń ṣe o àronú rárá bóyá máa ń tiẹ̀ tán níjọ́ kan lédè tá àronú ẹ wo iye àwọn tó ti wà nítẹ̀ yìí ẹ ọ̀kan ní nínú tẹ́ àgbáyé ìlú kan lélẹ̀ àbí kí n pè ní agbègbè kan nínú agbègbè àdúgbò kan nínú àrọ́kò kan bó ti wá lọ nìyẹn tẹ́ fi mọ̀ pé àwọn tí wọ́n ti lọ wọ́n pọ̀jà àtàmẹ́láyé lọ káfífìlì wátìhà tẹ̀lé wọn ọba káwífì bilmutawasit dẹ́rù bá yẹn níwọ̀nba kúlàmọ́ làdẹ́yíkà yẹ̀fùnà gbogbo tí ń bẹ lọ́dọ̀ rí ọ̀tẹ́njọ́ kan wọ́n wá ètí òní sí mọ́ òní lágbára lérí ìyàwó mọ́ òní lágbára lérí ọkọ rẹ mọ́ èmi mo ní ẹ fílẹ̀ máa dágbárù máa dáworú asán ni gbogbo ẹ̀ ọgbọ́ àbọ̀gbọ́ bẹ̀rù ọlọ́run nítorí sàárè ọlọ́run ṣàánú wa mo ní ká ṣe ilé ìkáfi lọ sùn ní lọ́run kó gbàdúrà gbogbo wa àmín ìtẹ́ni wà wọ́n tó wà ń bẹ̀ dáárọ̀.